ayérayé àánú láyé mi ń tọrọ mo ní ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ o bàbá mi ọkọ mi olúwa mi àánú láyé mi ń tọrọ kò sóhun mo lè dá ṣe nítorí láláìsí ọ kò lè sí èmi ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ o dákun wá ṣàánú fún mi aṣọ bora ògo wá gbé wọ̀ mí bàbá mi mo ní ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ o àánú rẹ láyé mi ń tọrọ ọlọ́run nínú àwọn ọ̀run bàbá mi tó lọ́kànrin kése bàbá mi ẹlẹ́yinjú àánú ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ mọ́ṣá ìwà bojú wọlẹ̀ kó o wá ṣe mí lógo bẹ́ẹ̀ ni ìyanu lọ̀rọ̀ tèmi fẹ́ àánú náà ni ayé mi ń tọrọ nítorí pé kí ni ìlẹ́bọ̀ àjírú ìlóògùn àjísà ju pé kí n mọ̀ wojú rẹ lọ kí n mọ̀ sọ pé bàbá mi dákun wá ṣàánú mi nítorí pé kò sẹ́ni lè bá mi ṣe bí bàbá mi pé òun ó ṣe irọ́ ni ó tiẹ̀ ti wọlé ọlọ́run sùn kó wá tán bí ìyá mi bá pé òun ó ṣe kẹ́ni nígbò bá pẹ́ bó bá ṣe ń ṣe yóò sọ pé wò ó dákun rèé wábi jókòó sí ìwọ nìkan kọ́ lọmọ tí mo bí ṣùgbọ́n ẹ̀yin nìkan náà ni mo lè wojú ẹ̀ tí mo lè sọ fún yín pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ wá máa ṣe ìyanu nínú ayé mi kẹ́ ẹ ṣàánú fún mi gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ mi lóòrè ní jẹ́ káwa náà ká máa wojú Elédùmarè ká máa tọrọ nítorí pé òun nìkan náà ló lè ṣe ó sì ti dandan yóò ṣe fún wa náà ni ẹ jẹ́ kí n wá tún máa fi eléyìí kí n máa fi kí wa kú àmójúbà akọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television Yorùbá tiyín orúkọ tèmi Ola Onabajo ayolúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ò ṣe wọ́t tí ò kọ́ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ another one ìsìnkáńtà ẹ sì mọ̀ pé tí n bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí ní gbogbo ojúmọ́ pátápátá èmi àti àwọn àlejò mi náà lájọ máa ń dé àwọn gbajúgbajà ìbí ìlẹ́tìrí orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́tìrí àwọn onímímọ̀ orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́tìrí àwọn oníṣòwò pàtàkì orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́tìrí bẹ́ẹ̀ fẹ́ olórin orí ètò ìjíròrò òwúrọ̀ náà lẹ́tìrí gbogbo wọn wọn kan gbòógì lára wọn tó àtúnjọ sọ̀rọ̀ lẹ́ni wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí tásìkò bá tó ẹ̀ mọ̀ rí ojú tiwọn ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kó wá lóòrè ní ó ní mo pe àkórí ẹ̀ ní ojú kòkòrò ẹ̀yin o covetousness làwọn olóyìnbó máa ń pè ṣé mo pè dáadáa sẹ́yìn mi ò kà yín mi ò lè ka ojú kò kúrò bí àwọn bá mi ṣe máa ń pè náà kí là ń pè ní ojú kò kúrò bóyá ibi kan tó bá tẹjú mọ́ náà ni tójú ẹ ò sì kúrò ńbẹ̀ nǹkan ní nǹkan ni o kìí ṣe nǹkan rẹ o nǹkan ní nǹkan tó bá tẹjú mọ́ báyìí tó tẹjú mọ́ tójú rẹ ò kúrò bí bẹ́ẹ̀ bá wo nǹkan ní nǹkan yóò sì gbójú kúrò ńbẹ̀ níṣẹ́jú àáyá ìyín kìí ṣe tiẹ̀ ó tẹjú mọ́ ni ìyàwó ń yàwó lílá ni lílá là ńlá ọkọ ọlọ́kọ ẹgbẹ̀sùn wọn ni ojú kò kúrò bí aráàlé rẹ bó bá rọkọ̀ bọ̀ gíní ìwọ náà ṣàranjú mọ́ àbí o ò sì ní ṣéǹjì tẹ́ ìrarú ẹ o àwọn àgbọ̀ nìkan àfi kí n ra mọ́tò yẹn ojú kòkòrò ní í jẹ́ báhùn ẹni bá ti ní ojú kòkòrò ní àníjù ó mọ̀ ṣe ní tí ò dáa ó mọ̀ tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ bó jẹ́ ìyàwó oníyàwó àbí gbogbo ọmọge tó wà ní títì ni wọ́n ń rí tójú rẹ̀ wọ́n ń ràn mọ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe àgbèrè tó bá jẹ́ nǹkan ní nǹkan lójú tiẹ̀ máa ń ràn mọ́ ká tó wí ká tó fọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní jalè
bó o jalè ń tọ́wọ́ rẹ ò tó ó rèé fi gọ̀ǹgọ̀ fà á. Ó ní mo ṣe máa ń pé ojú kòkòrò kò yẹ ọmọlúàbí. Ìwọ̀nba nǹkan tá a bá ní ẹ̀jẹ̀ ó máa tẹ́ wa lọ́rùn, ẹ̀jẹ̀ ó tó wa. Tá a bá wo tọmọlàkejì ẹ jẹ́ ká tètè gbójú kúrò ńbẹ̀. Bó o bá sì gbójú kúrò ńbẹ̀ o lè wá máa wojú Elédùmarè kó wá tẹjú mọ́ Elédùmarè ránranran. Ìyún èé ṣojú kòkòrò, ìyún èé ṣojú kòkúrò. Ẹ dákun gbogbo ibi tí a bá ti bára wa pátápátá mo ṣe rán mẹ́nu lóòrè ní ìwà ojú kòkòrò, ìwà tí ò dáa ni. Ẹ jẹ́ ká jìnnà sí i ká sá fún, torí pé ìwà tó lè ba ọmọlúàbí wa jẹ́ pàápàá ni. Orí ètò ìjíròrò òwúrọ̀ náà lẹ ṣì wà lórí Kaftan Television Yorùbá tí ṣùgbọ́n a fẹ́ dé òkè lọ́hùn kárí fi ẹsẹ̀ rajó díẹ̀. Nígbà tá a bá fi padà dé èmi àti àlejò mi lájọdé. Ẹ kú kalẹ̀ báyìí tí lọ síbì kankan à ń padà bọ̀. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan Television Yorùbá tiyín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ola Onabajo Ẹ̀dẹ̀dẹ̀fẹ́ aláṣàkẹ́tì gbọ̀ngàn tí ò ṣe wọ̀t tí ò kọ́ mọ́ ọmọ yín kan bí 1 million kí ló ń ṣẹlẹ̀. Gbogbo yín ẹ̀ ti darapọ̀ mọ́ mi nílé mo ti mọ̀ pé àlàáfíà lẹ́wà yẹn ṣàṣe kínní kan lẹ́nu. Ìrọ̀bá mi wá nǹkan fìdílé ká tún jọ jẹ gbádùn ètò tèmi á dùn alárinrin. Àlejò mi tí wọ́n á ń péré wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà níbí. Àlejò mi ẹ káàbọ̀. Yes ma. Ẹ̀ǹlẹ́ ṣé dáadáa lè dé. Dáadáa ni ma. Gbogbo ilé ńkọ́. Àdúgbò Ó máa ti láfi. jẹ́ ìgò yìnyín. Ọ̀sẹ̀ni wọ́n ní òṣèlè ń kẹjọ yé o. Òṣèlè ń kẹjọ yé o. Oyin mọ́. Ṣé ẹ dá sí mi nígbà yẹn mo láìkẹ́. Fine. Ẹ̀yin ará ilé tí rojú àlejò mi lóòrè ní. A máa gbọ́ èyí tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ láti ọ̀dọ̀ tiwọn bẹ́ẹ̀ dẹ̀ rí wọn máa dá wa lẹ́kọ̀ọ́. Ẹ lè rí wọn wọ́n dàbí ọ̀dọ́ langba ṣùgbọ́n wọ́n kéré lójú wọ́n dàgbà ní ìkùn. Àbí ṣé mo parọ́ ẹ̀? Ó ti mọ̀. Ẹ wá bá mi ṣe àfihàn ara yín fún ara rẹ̀. Ok, orúkọ tèmi ni Emmanuel Adeleye. Tí àwọn ọmọ mi sí Emmanuel Praise Adeleye. Emmanuel Praise Adeleye. Ṣé ẹ máa ń kọrin ni? Bẹ́ẹ̀ ni mo máa ń kọrin. Nítorí bẹ́ẹ̀ bá ti rí àwọn ọmọ olórin ni ẹ mọ̀ gbọ́ kíní kan Praise, Singer Praise, Joyful Praise, Ẹ̀bùn Praise, Michael Praise, Dáre Praise. Òun ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ máa ń kọrin. Bẹ́ẹ̀ ni. Ó dáa bóyá kí n ṣe báyìí mọ̀ jẹ́ síwájú ẹlẹ́ẹ̀dẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n. Irú àwọn iṣẹ́ wo ni Emmanuel Praise máa ń ṣe? Ok, iṣẹ́ tí mi ń ṣe èmi ṣe digital mo ń ṣe digital artist, digital marketing. A máa ń bá wọn yan ìpolówó ọjà wọn both online and offline to give them more clients and promote their business. So nǹkan tí mi ń ṣe. Emmanuel Praise ṣe rí lórí Kaftan Television Yorùbá àwọn ṣe kí ni àwọn ń sọ̀rọ̀ sókè. Ẹ̀yin o ẹ sọ̀rọ̀ sókè. Kí àwọn olólùfẹ́ yín tán wà nílé kó lè jẹ gbádùn yín dọ̀bàdọ̀bà bóyá kí n sọ pé kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá rewind irú àwọn iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣeun àwọn tó wà nílé wọ́n fẹ́ gbọ́. Ok, ẹ̀yin onílé àlejò iṣẹ́ tí mi ń ṣe ni digital artwork, digital marketing. Mo máa ń bá àwọn oníṣòwò àwọn tó ní business kan online offline láti bá wọn polówó kó lè get more customer and àti promote business tó ń ṣe. Digital artwork. Digital marketing. Yes. Ẹ mú sùúrù àmọ́ ọ̀la. Digital marketing. Yes ma. Bẹ́ẹ̀ kí là ń pè bẹ́ẹ̀ kí ló ń jẹ́ digital marketing? Mo pé ó pé sí segment oríṣiríṣi. Ẹ ṣe àwọ̀. Facebook marketing wà, Instagram wà. It's just like promoting people's business on different social media platforms to get customers and make their brand recognized globally. So basically nǹkan tó wà ní. Nǹkan tí ó ń jẹ́ digital marketing nìyẹn kẹ́ bá àwọn èèyàn polówó ọjà wọn lórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ni exactly bẹ́ẹ̀ni. Facebook o, Instagram o, WhatsApp o, YouTube o kẹ́ bá wọn polówó ọjà wọn kí gbogbo àwọn èèyàn mọ̀. Ìyẹn ni digital marketing. Digital artwork ńkọ́? Digital artwork ìyẹn it's more like fine art bí àwọn tó máa ń draw.
àwọn ayaworan but advanced one lélẹ̀ even àti kékeré àti primary school mo ti máa draw. mo sì fẹ́ béèrè pé báwo lẹ ṣe wá bára yín nídìí à ń yàwòrán. kọ́tà pọ̀ ni pé àti kékeré mi like I've been a person tó yẹ pé mo fẹ́ràn anything art or entertainment or writing or drawing so àti kékeré yẹn mo ti ń develop ẹ̀. Even gan mo ní pé tí bá ti wọ school ní pé art máa ṣe but I was diverted to science which is science tí mo ń ṣe ń sìn but art yẹn ṣì wà nù mí so àwọn nǹkan máa ń ní pé do what you love and love what you do so máa ń pé ṣì wà nù mí mo kàn lẹ́yìn láti develop it again and it was last year àsìkò corona yẹn I was seeing opportunities so ẹsibẹ mo ti learn more about it so mo wá venture sínú ẹ̀ at least to do what I love that gives me joy. My ventures in the drawing and the art. Ẹni sọ̀rọ̀ ẹ mọ̀ jẹ́ àdàpọ̀ ní iléèwé ẹ wà ní iléèwé gíga báyìí. Bẹ́ẹ̀ni mo iléèwé gíga mo wà. Báyìí kí lẹ̀ ń kọ́ ń bẹ̀? Mo study computer science education. Computer science education. Ní Lagos State University. Gbogbo ẹ̀ náà sì ń wọnú ara wọn. Ṣebí bẹ́ẹ̀ bá máa ṣe digital artwork ẹ̀rọ kọ̀ǹpútà náà lẹ́ẹ̀fì ṣe. Exactly bẹ́ẹ̀ ni mo wọnú ara wọn. Torí èmi fẹ́ sọ pé nígbà tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí art ta ló wá ní pé kẹ́ lọ máa ṣe science ṣáwọn bá mi yín. Àwọn máa ní pé àwọn màá mi ni. Àwọn màá mi ni. Ìgbà tí mi ṣe ń dàgbà ìgbà tí mo wà secondary school ìgbà tí mo wà ní GSS mo ní pé tí bá wọ SS o ní pé art yẹn gangan tí mi fẹ́ràn ni màá ṣe bọ̀ wọ́n ní pé art kò sówó ń bẹ́ẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ àwọn èso serious ló wà ń bẹ́ẹ̀ kí n lọ science ní pé màá yẹ tẹ̀rọ ọmọ but within mi mọ̀ pé at least kí n yóò bí àwọn parents mi but later art yẹn surprise me ó kàn jáde wá naturally ni so I'm just combining the both science and art now and wọ́n pay gan fún mi. ẹ dúró náà jẹ́ ń béèrè báyìí nígbà tẹ́yìn wà ní iléèwé gíga táwọn ọmọ mi sọ pé science ni kẹ́ ẹ ṣe torí wọ́n fẹ́ kẹ́ ẹ di dókítà àti oríṣiríṣi ṣé ẹ wá máa fìdí rẹmi ní kíláàsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó ti mi jẹ́ kí kan pa kan lára jẹ. If it's time for one, I will do it. But at my free time, leisure time, I ṣe art mi. Tí bá wà ní school, I focus lórí science tí mi ṣe ní school. But ìgbà holiday, àbí tí bá wà less busy, I be doing my art. Ẹ jẹ́ mú ilé yẹn nínú ọ̀rọ̀ tá à ń sọ. Kémi àti yín tó padà sórí ọ̀rọ̀ tá à ń sọ. Gbogbo ẹ̀yin òbí tẹ́ wà lé, ẹ̀yin alágbàtọ́ wa, ẹ jẹ́ ká kọ́kọ́ máa ṣọ́ àwọn ọmọ yìí. Ká wo nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí. Ká wo nǹkan tí wọ́n ní passion fún. Ká tó sọ wípé èlé ni mo fẹ́ kó lọ ṣe nítorí selfish interest tiwa nítorí ìmọ̀tara tiwa nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ìdí tí mo fi béèrè lọ́wọ́ yín brother mi ó ní pé ṣé ẹ máa fìdí rẹmi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni àwọn òbí ti ṣerú nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe tó dẹ̀ jẹ́ pé wọn ò ní interest nígbà tán bá débi science class yẹn wọ́n á lọ máa fail wọ́n á lọ máa fìdí rẹmi lọ́hùn. Ó ní mo ṣe béèrè pé ṣé ẹ máa fìdí rẹmi nítorí pé ẹ̀yin jẹ́ àkàndá tàbí ẹ ṣáà wò pé ṣáàjẹ́ ń sáré ṣe ń táwọn òbí mi fẹ́ kí n sáré ṣe fún wọn kémi lè wá gbájúmọ́ ní tèmi gangan fẹ́. Ẹ rí i pé irú ọmọ tó bá ní irú ọkàn bẹ́ẹ̀ wọ́n máa ní ọkàn méjì ọkàn ti àwọn òbí wọn ọkàn ti wọn kò wá ní lè jẹ́ kí excellent yẹn kó jáde ju pé kán ní ọkàn kan àbí mo parọ́. ó ti mọ̀. À ń fi eléyìí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ àwa òbí tá wà lé brother mi. Yes, ma'am. Ní ìgbà tí coronavirus wá wà ẹ̀yin wá wò pé iṣẹ́ digital artwork àbí pé kẹ́ ẹ lọ́ọ́ kọ́ sí báwo lẹ ṣe kọ́ ṣe é kọ́ báwo lẹ ṣe kọ́. Gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni pé àti pé corona yẹn gbọ́dọ̀ kálukú wà lè jáde kò sówó kò sí nǹkan kan so a gbọ́dọ̀ sọ àti ọmọkùnrin a gbọ́dọ̀ wà miss. So time yẹn àwọn ẹ̀kọ́ máa ṣe online classes àwọn míì a máa sanwó fún àwọn míì ọ̀fẹ́ ni so mo register because I'm someone that I don't like missing opportunities any opportunity máa grab ẹni so time yẹn I paid for some I attended free both digital marketing and artwork so ìwọ̀nba díẹ̀ tó kọ́ wa yẹn I padà on my own. Even I spent a month, sleepless nights, learning and making research, just to make my own unique and different from others. So I would say it is self-taught. Everything means you call comedy be 30%, so 70% oku, and constant practice makes one better.
so ara nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin nígbà tẹ́ kúkú ní passion fún ẹ wá wò pé òkè kẹ́ kúkú lọ ní ìmọ̀ sí nípa bá ṣe ń paint kí ló wá dé tó jẹ́ pé ìdí paintings lẹ́yìn yà sí tẹ́ yà sí di drawing. Ó pé segment oríṣiríṣi because everyday ni ayé on change, on evolve. So we keep on going higher and learning and advancing. So àwọn ayé jọ̀wọ́n la máa ń lo ìwé àti pencil àti paper. Àwọn kan sì ń ṣe é sí bọ̀ kò dàbí ìsìn. Because now everything has gone global and digital. Ó dà fífẹ́ ní gbogbo nǹkan máa sìn. And in few years to come now everything will have changed. So digital ló wà invoke in sí mo ṣe ní pé kíkó ventures to blend with the environment and how it's going. Ó dá àlejò mi ọ̀rọ̀ ṣèpọ̀ tá a máa sọ iṣẹ́ digital marketing àti digital artwork yìí ẹ sì máa bá wa sọ̀rọ̀ tó pọ̀ gbogbo àwọn àdójúkọ tẹ́ ẹ ti bá pàdé nídìí ẹ̀ gbogbo ẹ̀ lè máa sọ fún wa gbogbo bó ṣe ń mú èrè wọlé gbogbo nǹkan tẹ́yìn gan tẹ́ ẹ face kẹ́ ẹ tó mọ̀ gbogbo ẹ̀ náà lè ṣì máa sọ ṣùgbọ́n afẹ́dé òkè náà fẹ́ lọ fẹsẹ̀ rajó díẹ̀ orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fi fẹsẹ̀ rajó. They play with me Mike Abdo. Orin Mike Abdo èwo nínú ẹ̀. Èèyàn Jésù. Èèyàn Jésù èèyàn Jésù èèyàn Jésù orúkọ Jésù àmì náà rẹ̀ ọ̀yà pọ̀tì ọ̀yà àlejò mi ní ká lọ wo èèyàn Jésù ká fi fẹsẹ̀ rajó táwa padà dé a máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ èyí ṣe kí ni ẹ máa ti lọ síbi kankan à ń padà. lórí Kaftan television Yorùbá tí a ga jù lórí ètò lẹ́nìí ó dá mi lójú pé ẹ̀ ń fi ọkàn tẹ̀lé àlejò mi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ náà là ń mú ẹyọ kan tàbí méjì bá a ṣe ń jù ú sí afẹ́fẹ́ àlejò mi ẹ kú kalẹ̀ ẹ̀ ǹlẹ́ mo rí i pé bẹ́ẹ̀ ṣe ń jó èèyàn Jésù lẹ́ ń jupá náà lẹ́ ń jùsẹ̀ bóyá kẹ́ ẹ gbé nǹkan kẹ́ ẹ fi sí ọ̀fun kẹ́ ẹ máa tẹ̀ ti lo gbogbo agbára láti jó èèyàn Jésù o. À ń sọ̀rọ̀ lọ kó tó di pé a lọ sí ilé agbára wípé kẹ́yìn náà kẹsìnmi díẹ̀ iṣẹ́ digital marketing àti digital artwork ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà nídìí. Ọdún yìí ò tí pọ̀ náà màá ní pé May ọdún yìí ló pé ọdún kan. ló pé ọdún kan. Ẹ ní àárín bí ọdún kan yìí tẹ́ ti wà ń dẹ̀ kí ni àwọn nǹkan tẹ́ ti bá pàdé bóyá àdójúkọ àwọn ìgbà kan àwọn nǹkan kankan tó ti ṣẹlẹ̀. Kò sí iṣẹ́ kankan tí ò ní àdójúkọ tiẹ̀. So èmi gbàgbọ́ pé gbogbo àdójúkọ tá a bá pàdé is like an open door for an opportunity because every challenges lies an opportunity after. So maybe gbogbo challenges ń pé I'm myself like a mini competitor ara mi I don't compete with anybody. So I see them as a training and learning field for me even ìgbà mi tẹ́kọ̀ mo lè ṣiṣẹ́ fẹ́yàn even kan mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tẹ́ pé àwọn míì wọ́n máa promise wọ́n ní sanwó and I will spend hours sleepless night 3 hours 4 hours working on their material gbogbo ẹ̀ but still mo jẹ́ kó wé mi down ọkọ̀ discourage mi I just keep my focus that láìpẹ́ láì jìnnà ààrẹ yẹn máa gbọ́n nǹkan tá a ṣe. ayọ̀ mi fẹ́rẹ̀ dé ó ti dé tán láìpẹ́ láì jìnnà orin bọ́dà mi nù ẹ ó wà bá wà dípẹ́ tó jẹ ẹ ó jẹ tí bọ́dà mi bá ṣí big studio ẹ ó wà bá wà gbẹgbẹgbẹ ẹ má wọrí àsìkò yẹn ó ti fẹ́ dé tán kínkí báyìí tẹ́ ẹ bá ṣáà ti tẹ̀síwájú ẹ sọ pé àwọn àdójúkọ díẹ̀díẹ̀ tẹ́ ti bá pàdé bí kẹ́ ṣiṣẹ́ fún àwọn èèyàn kó má sanwó lẹ́yìn òṣèwò pé kí ẹ tó ṣiṣẹ́ kẹ́ ẹ ti gba bíi 70%. Àsìkò tí mi kọ́ bẹ̀rẹ̀ nìyẹn àtẹ̀mẹ̀ mo ṣì ń wà ní learning process. ìpele learning process. So àwọn míì jẹ́ bí family and friends àwọn kan bẹ́ẹ̀ máa fojú àwọn náà ni àwọn ni na dem family and friends na dem ọ̀nà máa rajà tí wọ́n ní sanwó ọjọ́ tó wá dé lówó lọ́wọ́ wọ́n gbé lọ sí
ọ̀dọ̀ the famous kíní tó ti gbọ̀rọ̀ gẹ̀dígẹ̀ nídìí iṣẹ́ family and friends ẹ yé ṣe báwọn kò dáa ẹ jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ wá so. bẹ́ẹ̀ni. So another challenge náà ni màá ní pé iná kọ́mọ nílò iná láti ṣiṣẹ́ láti charge laptop mi and to work and data also. So gbogbo iná wọnú ara wọn so àwọn challenges díẹ̀ but èmi ò rí wọn as challenges èmi rí wọn as opportunity just to keep moving not to get distracted so mo máa overlook part of them and just keep moving on and do what I do. Bá a ṣe sọ̀rọ̀ challenges ẹ já sọ̀rọ̀ àwọn advantages náà tẹ́ ti bá pàdé nídìí iṣẹ́. wọ́n ní pé one of the biggest advantage ni pé this mostly my digital artworks and video adverts for people ó ti jẹ́ kí n pàdé àwọn new network of people tó yẹ pé mi imagine pé màá pàdé some are celebrities some are gospel artists and some are people from far and near even I mean lókè òkun náà take it from this work I connect with them even àwọn mi gan tún máa ń chat me up ní pé wọ́n máa kí mi pé bàbá ẹ wá kọ́ mi kìíní ẹ wá kọ́ mi kìíní pé àwọn èèyàn jankan so nípa advantage ni pé ó ti ṣí like ó ti open a new door of opportunities for me to get in touch and meet new people and network and work together. Ṣé mo àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ àwọn business mi tí èèyàn máa ń ṣe ń gbà mí tó yẹ pé network máa ṣẹlẹ̀ new people máa ṣẹlẹ̀ but kókó ṣe ò ní ṣẹlẹ̀ ṣe in this aspect báwo lẹ́yìn ṣe rí is it bringing in money ṣé ó ń ṣì mú owó wọlé náà. To God be the glory ó mú wọlé díẹ̀ náà ni kò mo ní pé mo ṣe ń bẹ̀rẹ̀ I'm just a startup for now so mo ṣe ń bẹ̀rẹ̀ ni so one thing ni pé it's not about the money it's about the love for what you do and the purpose of what you are doing it's not about the money gbogbo nǹkan kọ́ lówó mi gan mo lè ní network èèyàn pé from one person I can get to know a lot of people from one person even knowing people is money already it's not about I'm also following you pé don't get carried away about the money but focus on the business you are doing it will bring you money. You go if you do what you love the money will come to you you won't look for the money. So just focus on what you are doing and be good at it. ọ̀rọ̀ rẹ̀ gbogbo yín náà tẹ̀ wá ní mo tún ti rí ẹyọ kan ìgbámú ó sọ fún yín pé àlejò mi wọ́n lè jẹ́ ọ̀dọ́ lójú ṣùgbọ́n wọ́n ti dàgbà tó pọ̀ sínú ikùn wọ́n ní gbogbo iṣẹ́ àbí gbogbo ibi tí a bá ti bára pátápátá ẹ má jẹ́ ká kọ́kọ́ máa lé owó ní ló máa ń jẹ́ kí a lọ ṣe nǹkan tí ò yẹ ká ṣe ní ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká máa tójú bọ àwọn nǹkan tí ò yẹ ká tójú bọ̀ a bá ti ń lé owó ṣùgbọ́n iṣẹ́ tá à ń ṣe tó bá ti dá wa lójú tá à dẹ̀ ń ṣe dáadáa ó di dandan yóò mú owó wá òun fúnra rẹ̀ ló máa attract owó wá fún wa mo tún mú ẹyọ kan yẹn mo mú dání mo dẹ̀ fẹ́ káwa náà ká mú dání káwo sọ́wọ́ òsì ká má fi jẹun àlejò mi ẹ jẹ́ yàbàrá díẹ̀ ẹ ní ẹ tún máa ń kọrin mo rí praise lẹ́yìn orúkọ yín báwo ni ti iṣẹ́ orin tó ṣe jẹ́. Okay mtv yẹn wọ́n pé for everyone in this life we have a purpose we have to fulfil which Ọlọ́run ti deposit sí wa. So àti kékeré mo ti máa ń kọrin náà because mo notice pé àti kékeré I love singing and writing and drawing then relating to art so ìgbà tí mi lọ fún OND mi ní Ìbàdàn Poly that was 2012-2014 mo parí OND ní Ìbàdàn Poly ìgbà yẹn mo record first single mi. ẹ̀yin náà ẹ ti lọ jẹ́ lórí bíi kàlẹ́ndà àgọ́ tí pọ̀ náà àkọsá ń pè ní ọ̀dọ́ là ń gbà ní ọ̀nà 30 ṣe ní mímọ́ ẹni so ibẹ̀ mo ti discover love of music cause ìgbà yẹn náà mo ṣe computer engineering ní Ìbàdàn Poly but during holiday náà àwọn art department máa lọ bẹ̀ just to watch their music and their acting cause I just love art within me so from there ṣàṣọ ìjọ kan mo wà lé so mo ń kàwé like mo will get inspiration because I'm someone that àti bá gbọ́ word kan mo lè derive articles and songs on it. So lórí word kan. Word kan so ṣe bẹ́ẹ̀ mo ti record the first single mi gbé mi sókè so we yẹn deep it because mo ka Bible jọ yẹn then mo wo fíìmù kan so I was just thinking of some stories so mo wá rí pé most of people nílẹ̀ ayé like they shift focus away from God and rely on babaláwo afa people rely on ọ̀rẹ́ rely on ọkọ but still yet pabolo ma já sí pabolo ma so orin yẹn ó já mọ́ pé Ọlọ́run nìkan ló lè gbé wa sókè ló lè fà wá sókè ní pé ènìyàn ò lè ṣe so Ọlọ́run nìkan ló lè ṣe so then mo record
first single mi. Then after a year, but mi ṣe IT mi lóko mi báyìí. Mo record second single mi, Blessings. Gbé mi sókè. Blessings. Blessing yẹn sọ̀rọ̀ pa bí Ọlọ́run ṣe fẹ́ wa tó àtó fún wa ní gbogbo nǹkan tá a fẹ́. Pé kò ṣe gbogbo làálàá kókó wa ló máa lànà fún wa, but àṣẹ àtàmì Ọlọ́run. Èyí tó dàbí ìbùkún Olúwa ló mú ní láì fi làálàá. Àlejò mi ẹ máa á jẹ́ pé a ṣì máa gbọ́ lára àwọn orin tí ẹ sọ pé Ọlọ́run ti fún yín tẹ̀tì kọ́lé mi tiẹ̀ láìkí gbé mi sókè nítorí gbogbo àwọn tó wà nílé gan wọ́n fẹ́ kí Ọlọ́run ọba kó gbé àwọn sókè ṣùgbọ́n kó tó wá di pé ẹ máa kọrin yẹn fún wa a tún fẹ́ lọ dé òkè lọ́run lẹ́ẹ̀kan sí i orin wo lẹ tún fẹ́ ká lọ wò nílé àbí ẹ̀yin ti ṣe fídíò. No, mo ti ṣe fídíò. ti ṣe fídíò rẹ̀ ó yẹ tó fún wa ní orin kan láàárẹ̀ wò nílé. Ok, ẹ jẹ́ kí n mú orin Moses Bliss, Bigger Everyday. Bigger Everyday. Moses Bliss. Ṣé ó ní fọ́nrán lórí fídíò lórí YouTube? Ẹ fún wa ní orin tó ẹ dá yín lójú pé ó ní fọ́nrán èyí tó ń pè ní fídíò. Ok, jẹ́ ká mú èyí tó yẹ jáde àwọn ọmọ kọ́ ẹ̀sán bàtí náà ló kọ Samsung Victory Chant. Victory Chant Samsung by Samsung. Èmi gan tiẹ̀ wá mọ̀ pé ẹ̀yin gan ẹ máa ń kọrin àbẹ́ẹ̀rí bí gbogbo ẹ̀ bó ṣe ń ṣe ń yíwọ inú ara wọn. Àlejò mi ní ká lọ wo Victory Chant láti ọwọ́ Samsung ká fífi ẹsẹ̀ rajó tá a bá fi máa padà dé a máa wá tẹ̀síwájú nínú ìjíròrò tá à ń ṣe lóòrè ní ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan á padà bọ̀. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tí ń fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi sọ fún alẹ́ kan orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwa ṣeun la fún mi aláṣàkẹ́tì gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ́rìn orí ìkànnì Kaftan television Yorùbá ó náà láwà tá a kalẹ̀ sí tá a ti ń ṣe àfojúsùn àyè tó rẹwà àlejò mi Emmanuel Praise láti jọ ń jíròrò láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn wọ́n ṣe wà ń kalẹ̀ wọn àdìgbé àlejò mi ẹ kú kalẹ̀. bẹ́ẹ̀ ni ma isma. ẹ̀ ǹlẹ́ à ń sọ̀rọ̀ lọ wípé ẹ̀yin o digital marketer o ẹ̀yin o digital worker ta o àbí báwo láti pè yín léèbò àti worker o mo ti wá èbó kan fún ẹ̀yin o olórin ẹ̀mí o ṣé orin ẹ̀mí lẹ́mọ̀ nǹkan àbí ẹ̀kan sí àwọn nǹkan gbogbo orin inspiration tó bá ti wá gospel nìkan lẹ́ ń ṣe tí dàbẹ́ wá ń sọ̀rọ̀ gbé mi sókè kan kó tó di pé a lọ sí ilé agbára lẹ́ẹ̀kan bóyá gbé mi sókè yẹn lẹ̀ já gbé ohun tí yín ká tẹ̀ wò pé bóyá ká mọ̀ ya nǹkan ó tiẹ̀ ti fa gbogbo ẹ̀bùn orin lọ ó wà ń bẹ̀ ó yá ẹ̀jẹ̀ àgbọ̀. Torí ìwọ ló gbé mi sókè 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 torí ìwọ ló gbé mi sókè 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 Ifá ní kí mẹ́rù ẹ wá Ifá ní kí lọ gbépo wá àgùntàn funfun tó ṣe bọ̀ lọ́jọ́ Ifá ní kí n lọ mépo wá o àìjámọ̀ olùgbàlà ọba gbàǹgbàlà tó fún mi nígbàlà mo dé ní ìgbàlà ẹ bá mi jíjó mo ti ní ìgbàlà Jésù lódù mọ́ mi torí ìwọ ló gbé mi sókè ìwọ ló gbé mi sókè ìwọ ló gbé mi sókè ìwọ ló gbé mi sókè. Nígbà tó ta sọ pé ó ti tán ìwọ ló gbé mi sókè nígbà tó rẹ̀ ṣe ẹlẹ́yà mi ìwọ ló fà mí dìde nígbà táyé sọ wípé níbo ni ó gíga ó ṣẹ́gun fún mi ó lànà ó gbé mi jókòó pẹ̀lú ọmọ aládé torí ìwọ ló gbé mi sókè ìgbà ọláṣẹ rè mí sókè ṣé ẹ ní fíṣọlá. àmọ́ fíṣọlá gbọ́wọ́ Ọlọ́run. ẹ fíṣọ mi mo fẹ́ràn orin àṣẹ ọ̀run gùn. àmín àmín. okay now okay orin ó
ó ṣe ròǹdẹ̀ròǹdẹ̀ ó ṣe gbòógì Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí ẹ sì máa kọrin fún wa sí kí ẹ tó kúrò lórí ètò lẹ́nu ẹ ní ẹ ti ṣe blessing ẹ mọ ròyìn òun lẹ́ẹ̀ sọ́kàn ara yín òun lẹ́ẹ̀ fi dágbére fún wa èmi èéfé ti gbọ́ orin wọ́n fi ṣe mí nì ẹ jẹ́ àpadà sídìí iṣẹ́ ẹ jẹ́ kí n tẹ̀ tó padà sídìí iṣẹ́ digital marketing àti digital artwork tẹ̀ ń ṣe iṣẹ́ orin yìí ṣé ẹ̀yin wá rò pé ẹ fẹ́ súnmọ́ wájú nídìí ẹ fẹ́ máa ṣàwo ẹ fẹ́ ṣe oríṣiríṣi àbí ẹ kàn ń ṣe pé torí ẹ nífẹ̀ẹ́ sí. no mo ṣe tó pé mo nífẹ̀ẹ́ sí ní kọ́kọ́ because nǹkan tó lọ́n pè mí láti wá ṣe nìyẹn to sing to save the souls to God. So for the past 2-3 years like mo ti ní a musical break torí ilé ìwé mi so bẹ́ẹ̀ ṣe kọ́tọ́ kí n tó ṣe because a lè ṣe méjìlá bá a máa ṣe one step at a time. Jack of all trades, the master of nothing. so bẹ́ẹ̀ dúró kí n parí school àmọ́ wí pé for the past few years Ọlọ́run ti ń train mi ó ti ń build mi and I'm be learning more about music from people. so bẹ́ẹ̀ dúró kí n parí ilé ìwé mi náà then I venture fully into the music aspect for the business tí mi ṣe. ó dàbí pé single méjì lẹ́sìn ní báyìí Gbémi Sókè àti Blessings. ọdún bó ṣe ń kọ́ àwọn kan náà but after school mama release lẹ́yọ̀ kọ̀ọ̀kan Ọlọ́run á ràn yín lọ́wọ́ inú mi ti ẹ̀dùn gbogbo àwọn àkàwé tẹ̀ ṣe wípé ẹ̀yin wò pé kò dáa kéèyàn kó irin bíi 25 sínú iná lẹ́ẹ̀kan náà téèyàn bá kúkú fẹ́ jẹ́ àṣàmú nídìí gbogbo nǹkan téèyàn bá ń ṣe kò ṣe nǹkan ní kí n béèrè nítorí mo rí nígbà tí ẹ kọ orin Gbémi Sókè ó sì dùn ó ṣe tìrín lọ́fun ó dùn Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ bí mo ṣe sọ tẹ́tẹ̀ padà sí iṣẹ́ digital marketing àti digital artwork méjèèjì yìí ṣé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. ó ṣiṣẹ́ papọ̀ although they under an umbrella digital but ọ̀nà wọn yàtọ̀ ìkan gbà báyìí ìkan gbà báyìí. So digital marketing like hitting me were fully because I'm a creative person. So all àwọn video advertising bá àwọn èèyàn ṣe lọ́pọ̀lọpọ̀ businesses churches concerts. kí lẹ sì bára yín nídìí ṣe digital marketing àti sọ ti digital artwork lẹ́ǹkan. digital marketing mà nípa opportunity tí mi grab nípa lockdown kó tó wà lára àwọn classes náà tí mi learn online gbà yẹn náà so méjì mo ń learn papọ̀ gbà yẹn mo ní pé ó wà it's really clean way ó wà fruitful and productive nípa yẹn lè make a living and a skill from it mo ṣe ní pé kí n kó dive into the both of them kí n máa ṣe. ká ní pé a tẹ̀ wá rí iṣẹ́ ọwọ́ yín kan ní digital artwork ká fi hàn àwọn aráalé pé tí ẹ lè dá ṣe rèé o ìbádẹ́ da. èmi náà ti múra wá tẹ́lẹ̀ mo ti gbáradì pé at least ó túmọ̀ sí pé ẹ kó àwọn iṣẹ́ yín wá tá a lè wò bóyá ká jẹ́ ká wo ìkan lára àwọn iṣẹ́ yín. ẹ̀kan lára tí mo ṣe ní iye tí mo ṣe fún yín mà so eléyìí rẹwà o it is beautiful it's so beautiful ṣe rí iṣẹ́ àlejò mi báyìí ẹ ti rí i pé èmi o àwa kì í bá wọn he èèrà tí ò ní ọmọ nú lórí Kaftan television Yorùbá bí ẹ mọ̀ pé mi ò tí ì rí eléyìí nígbà àwọn ọdẹ tí mo ní wọ́n lè jẹ́ ọ̀dọ́ làǹgbà lójú ṣùgbọ́n wọ́n dàgbà síkùn bí àgbà bẹ́ẹ̀ náà ni ẹ kú ṣe this is beautiful eléyìí rẹwà tó pọ̀ ó rẹwà tó pọ̀ ó rẹwà ṣé paintings ni eléyìí báyìí. painting ni bí mo ṣe wá ṣe ni pé màá get picture àwọn èèyàn then my application kí ní software tí màá lò software Photoshop so màá edit màá highlight àwọn features ara yẹn the hair eyelids everything màá pín sí different segments then màá paint màá highlight màá ṣe painting so take 3 to 4 hours to finish a job.
3 to 4 hours láti parí iṣẹ́ ẹyọ kan. Bẹ́ẹ̀ni ma. Eléyìí rẹwà, ó rẹwà, ó rẹwà. Gbogbo ẹ̀yin ará ilé ẹ ti rí iṣẹ́ àlejò mi pé tí èèyàn bá kúkú sọ pé òun fẹ́ ṣe iṣẹ́ kan kó kúkú máa ṣe dáadáa. Àlejò mi jẹ́ ń béèrè tí a bá rí àwọn ará ilé tí wọ́n sọ pé òkè o àwọn náà fẹ́ ṣe irú paintings tó rẹwà báyìí o ṣé kò ń ṣe nǹkan tó wọ́n jù? No, kò wọ́n jù, kò wọ́n rárá pé àwọn ẹ̀ máa ní pé ọbẹ̀ tó dùn òun ló pa. Torí ẹ̀ ni mo ṣe fi jù sí ṣé kò wọ́n jù? Kò wọ́n jù, kò wọ́n jù. For the soft copy fún tó bá fẹ́ digital artwork nìkan láìsí framing ìyẹn 4,000 là ń ṣe and àwọn frame yẹn pé oríṣiríṣi. Wọ́n àti ẹ̀ máa wá kọ ìsẹ́yìn nílò láti sọ iye tẹ̀ ń ṣe fún wọn níbí torí àwọn akẹgbẹ́ yín tí wọ́n wà ní tòsí tí wọ́n ń wò yín gbogbo àwọn èèyàn tí wọ́n bá nílò wọ́n á kàn sí yín, wọ́n á kàn sí yín. Ṣé iṣẹ́ yìí ṣé ẹ̀yin náà tún ní àwọn ọmọ tẹ̀ ń kọ́? For now mo ti lè anybody tí mi kọ́ bá wọn yóò tí ń gbé ní pé ó fẹ́ kọ́ so mo ń prepare láti ṣe online training fún wọn láìpẹ́ because mo ti rí àwọn bíi 5 sí 6 kí ló ń fẹ́ kọ́. Online training lẹ fẹ́ ṣe wo pé kẹ́ ṣe physical training. Most of them distance wọ́n yàtọ̀ àmì wà ní Ìbàdàn àmì wà l'Abuja so distance training yẹn a máa ṣe online but àwọn tó yẹ pé ó wà lẹ́kọ̀ọ́ yìí bá máa organize physical training fún àwọn tó wà lẹ́kọ̀ọ́ bíbá so nǹkan tí à ń plan yẹn sí. máa ṣe physical training fún àwọn tó wà ní Èkó lẹ́kọ̀ọ́ bíbá ní bíbá. Ṣé tí èèyàn bá fẹ́ kọ́ iṣẹ́ ṣé bíi oṣù mélòó ló lè gbà láti fi kọ́? màá ní pé based on me like ọwọ́ ẹni tí mi ti ní idea tí mi ti kọ́ díẹ̀ ẹni yẹn kọ́ fún ọdún 2. Àmọ́ èmi kọ́ fún oṣù 2. wọ́n ní pé capacity oníkálukú yàtọ̀. bó bá ṣe rí ni. And constant practice tí mo máa fi sí and devotion tí mi and consistency tí mi fi sí yẹn ló jẹ́ kí mi tètè get so tí bá fẹ́ kọ́yàn sí and I'm also a teacher. I'm a teacher nílé ìwé primary school kan níbi tí mo wà ládùúgbò mi so I'm also a teacher so I will teach you, you understand, so within maximum ọjọ́ 2 I ma get it. Tí bá kọ́ because mo ti break it down sí manual and segments mo ní PDF fún already so everything is stated highlighted. tí ẹnìkan kọ́ fún ọdún 2 tẹ́yìn bá kọ́ àwọn èèyàn ká ṣàtẹ̀ sọ pé ọ̀sẹ̀ kan wọ́n á mọ̀. Bẹ́ẹ̀ni mọ̀. Ó ga ọ̀rọ̀ lé wọn ní ojoojúmọ́ náà ni ayé ń lu jára. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá àlejò mi sọ ṣùgbọ́n àsìkò wa ó ti sáré. Ẹ jẹ́ fún yín ní àǹfààní yìí ẹ bá mi ṣe àfihàn ibi tí àwọn tí wọ́n ń wò yín náà tí wọ́n fẹ́ tẹ̀lé yín lórí ẹ̀rọ ayélujára Instagram, Facebook, YouTube àwọn ibi tí wọ́n lè ti bá yín pàdé ẹ bá mi sọ fún ara. Okay, ẹ lè contact mi lórí WhatsApp on 081 271 32816 and Facebook handle mi ni Emmanuel Praise Adeleye, the Emmanuel EMMANUELLPRAISE Adeleye. Then on Instagram praise @e_praise. That praise is PRAIZ. And business handle in Instagram is @praise media. So that praise media. So that media only double A lẹ́yìn. So àwọn handles mi nìyẹn. Praise yẹn kọ́ PRAIZMEDIAA. That is Instagram for my business. Gbogbo bí tẹ́lẹ̀ tí bá àlejò tèmi pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn tẹ́yìn bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ ẹ̀yẹn tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn ẹ bá wọn sọ lórí Instagram ẹ bá wọn sọ lórí Facebook wọn á dá yín lóhùn. Àlejò mi máa ronú sí orin tí mo ní ẹ máa fi dágbére fún wa ní àbọ̀ ìṣẹ́jú. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa òfin kọ́ ìyẹn ò jẹ́ bá a ṣe ń sọ pé káwa ọmọ ṣètò lọ ká mọ̀ ọ̀rọ̀ kí ẹ lọ náà ni àgọ́ ń sọ yìí pé òun ò bá wa ṣe ọ̀rẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n dá mi lójú pé ẹ̀yin ti rí ẹyọ kan tàbí méjì ẹ̀ ti rí mú dání lénìí. Orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́ ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́tì gbọ̀ngàn tí ò kọ́ mọ́ mẹ́yọ̀ kan bíi 1 million kí ló ṣẹlẹ̀. Tẹ́ bá fẹ́ bá mi pàdé ẹ tẹ́ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé lórí Facebook lórí Instagram lórí YouTube lórí gbogbo ẹ̀ @Onabajo Ọláwálé. Tó bá jórí Kaftan television Yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá ẹ tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ a máa rí ń bẹ̀ a wà lórí Facebook a wà lórí Instagram a wà lórí YouTube gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bá wa sọ. Tẹ́yìn bá dàbí Emmanuel Praise tẹ́yìn náà fẹ́ wá darapọ̀ mọ́ mi ẹ̀yin ṣàtìtì àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́
sí mi màá rí gbogbo èròǹgbà yín bẹ̀. ẹ jẹ́ máa kí gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì mi tí àtijọ́ ń ṣiṣẹ́ látàtàárọ̀ ìṣe wáyé ìṣe Táíwò Olúwarántìmí editor tèmi pàtàkì fine girl looking sex ẹ kí n máa sọ pé ẹ kú iṣẹ́ takuntakun àkókò ní iṣẹ́ ṣe láṣẹ Ọlọ́run bá mi ẹ kó tó wá di pé a máa sọ pé bye bye wọ́n fẹ́ sọ fún wa pé blessing pọ̀ rẹpẹtẹ blessing pọ̀ ó yá. Okay. They give me many blessings, many blessings. 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 Daily as I live, oh, now only you I see, oh, every time I breathe, oh. Now you be my God, yo, You give me many blessings. Baba God don't show me mercy. Now I move from glory to glory, My story don't change, They give me many blessings, many blessings. Baba They give me many blessings, many blessings. They give me many blessings. Butter my bread, sugar my tea, get many blessings. For me, lówó, ó fún mi lọ́mọ, ó pa mí mọ́. Many blessings. Àti kọrin tán. Ìrọ̀lẹ́ mo ní eré àtayọ̀ ní kí n tó fi pàdé yín láàárọ̀ la. Ẹ bá ń juwọ́, ẹ sọ pé bye bye. Ó dàbọ̀.